Hello, everybody. Welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Orí mi ẹlẹ́dàá mi má jẹ́ n jùyà. Skeleto, pẹ̀lẹ́ baby, ọlọ́wọ́ spoon. Mo rí picture ẹ̀ ń bí tó ti wà lọ́sípítù. Ha! Ṣó le tó yẹn ni? Mo rò pé wọ́n ní ìgbà tí ẹyọ kan péré ló gbà. Lo láǹdì hospital bẹ́yẹn. Tó bá wá fún ẹ níbi mẹ́ta ńkọ́, mọ́ṣúárì ló máa láǹdì sí. Mélòó lára ẹ̀gbọ́n tó ń gbá ẹ lójú? Jẹ́ n sọ kíní kan fún ẹ o. Orí tó bá máa jẹ̀yà, tó bá wé láwàní kó tún wà nù plane. Bó ṣe máa yọ láwàní yẹn tó máa nọrùn ta lélẹ̀. You have to stop following Mesoro. Mesoro máa dá wàhálà lẹ̀. Ìwọ náà máa kó yà fún. Tó bá ti di pé jẹ́ a lọ tó dẹ̀ ti mọ̀ pé Mesoro ti ní issue pẹ̀lú ẹni yẹn, má tẹ̀lé wọn lọ. Òpin ọdún la wà, ìgbẹ̀yìn ọdún la wà, oṣù bàbàbà la wà, kó tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Kọ́ má lọ bà ẹ́ wò, ó ti ń ti October wọnú hospital, ó ti ń gorí bed. Tó bá máa di December, mọ́ṣúárì, wọ́n má lọ yọ̀tá ẹnu mọ́ṣúárì. Skeleto. Èmi nífẹ̀ẹ́ mo ṣe ń sọ bẹ́ẹ̀ torí ò lára jáńjálá báyìí ni. Wọ́n á kó gbàjú fún ẹ. Èèyàn tó bá fẹ́ jẹ̀yà, tó bá fẹ́ tẹ́rí síyà, ọ̀gá ẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe o. Ọ̀gá ẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe. Kó tó di pé ó sọ fún ẹ pé kó tẹ̀lé òun lọ. Ó ti mọ̀ pé òun ló yẹ kó ṣèyà yẹn fún. But tó bá ti réyàn lẹ́yìn òun, wọ́n máa ṣèyà yẹn fẹ́ nìyẹn. You have to understand that you have to stop going out with her, especially tó bá ti di ibi tó jẹ́ pé ó ti bàjẹ́. Ibi tí èèyàn bá ti bàjẹ́, má máa tẹ̀lé ẹni yẹn lọ síbẹ̀. Àìjẹ́bẹ́ ṣé jìyà gbé lórúkọ ẹni. Wo Ìbàdàn the last time, ìwọ náà náà lù. Eléyìí náà wọ́n tún ti tú ẹ lù. Ṣé bó ṣe máa jẹ̀yà káàkiri leléyìí? And Abigail was like, I cut into kíní kan. Ó ṣe ń kọ̀ tiẹ̀ kiri ni. Ó ti mọ̀ pé àwọn Adéjìyà wà lẹ́yìn o. Ṣé dandan gan ni? Ṣé dandan ni? Ṣé wọ́n pè yín ni? Wọ́n wá ń gbá ẹ lójú, wọ́n gbá ẹ nímú, wọ́n láǹdì sórí ìwọ tó tiẹ̀ lára tẹ́lẹ̀. Jẹ́ kó dá nìkan lọ máa ṣorí ibú ẹ̀. Jẹ́ kó dá nìkan. Mo ń sọ fún ẹ, àwọn èèyàn míì wà. Ọwọ́ wọn bí ọwọ́ mẹkáníìkì ni. Tó bá lọ gbá ẹ ní ẹyọ kan, ó lè gbàbẹ̀ wọ mọ́ṣúárì o. Tó bá yẹ kó wọ́n á tú Bọ́sẹ̀dé lẹ̀ fún ẹ. Ṣé wọn kó bó ṣe máa lẹ́nu náà bí ọ̀gá ẹ̀ ni? Ọ̀gá ẹ̀ ó lẹ́nu pọpọpọ bíi kẹ́tù ẹnu ni. Wọn bí alákùbàbà ńlákùbàbà ìpọ́nrípọ́ gbá gbogbo ẹ̀ náà ní lórí irọ́. Ẹnu yìí náà ni ẹ débi tẹ́ ẹ ti máa jà. Wọ́n kó yín mẹ́rù lọ. Wọ́n halẹ̀ mọ́ Káyọ̀dé yín olóhùn maintain stis ó wá dórí social media wọ́n máa sọ pé bàbá lákùbàbà yàláyà kìíní kan. Ojú ọ̀run tẹ́yẹ fún àbí ilẹ̀ tẹ́jú báyìí níbi tó yẹ kẹ́ ẹ ti jọwọ́ ẹ̀ṣẹ̀ wọ́n assault ọmọ ẹ̀ kí wọ́n náà sọ pé kíní olóhùn respect òun kó stis jọ kó stis ilẹ̀ kó èèyàn odidi olórí ló pọ̀ tó bá tú olórí yẹn lẹ̀ bóyá ó tiẹ̀ ti wọ bomb shot sábẹ́ ni á lu ṣí ọ̀sẹ́yìn méjèèjì lára tó bá jẹ́ pé wọn ò di olórí yẹn mú tó ò di Bọ́sẹ̀ Kóìkì mú ìlú tí ò bá fi yín lù bóyá a máa ṣapá lẹ́sẹ̀ apá lọ́tọ̀ orí lọ́tọ̀ ń sìn báyìí ó wá lóun maintain this any small thing wá sára sórí social media orí social media náà ní gbogbo ẹnu náà orí social media èèyàn tó bá rí ẹ tó bá ń bọ́ ń sìn báyìí wọ́n máa rò pé èèyàn kan wọn ò ní mọ̀ pé ìgbà tó dójú kíní tó dójú bẹ̀ oṣojo ni ojó gbé ẹni ló ń ti kíní síwájú báwo ni èèyàn ṣebí you as a leader you are supposed to be protecting your follower báwo ló ṣe máa sọ pé kí follower lọ fọyàn létí tó bá tiẹ̀ fọ́ follower ẹ̀ létí gan you are supposed to be like ó fọ́ létí Bọ́sẹ̀ kí wọ́n lọ gba ẹni yẹn létí kí wàá tẹni yẹn jọ ja ẹ̀ṣẹ́ ọmọ yẹn máa mọ̀ pé òun ò kàn wálé ayé wá sí yẹn lásán wípé you got her back wọ́n fọ́ létí oníkó fọ́ tiẹ̀ padà kọ́ wá sọ ọ́ di bẹ̀m̀bẹ́ ìlú kọ́ máa lù kọ́ máa tu lù ọlọ́run ẹgbẹ́ yín ọlọ́run ẹ̀kẹ́ pasán wọ́n wá sọ ọmọ ọlọ́mọ ìyẹn mélòó lára ẹ̀ ìyẹn tó bá lọ gbá etí rí bí Bọ́sẹ̀ ṣe kì í sápá kì í sórí ni akílápá ni Bọ́sẹ̀ ó kì í sẹ́sẹ̀ ní gbogbo ẹ̀ nǹkan wà lẹ́yìn ẹ̀ ó kì í sẹ́sẹ̀ ó kì í sórí irú èèyàn yẹn gan lásán ìdúró gan ọ̀dẹ́rù báyìí ẹ̀yin méjèèjì tẹ́ ẹ̀ tó kàn
á ṣe orí ẹ̀yin méjèèjì pọ̀ báyìí ni ó dàbọ̀ ọmọ yẹn ti lọ kọ́ wrestling àbí self defence torí ìgbájú ni ọlọ́wọ́ síbí tó sáré ń donate owó fún lórí Facebook ìgbájú lásán ló ṣì gbà ẹyọ kan dẹ̀ ni tọ́mọ wa tú Bọ́sẹ̀ sílẹ̀ nu boxing ring nǹkan hey I bet on Bọ́sẹ̀ tó bá ti ẹ wò ó tó bá ti tí another match bá ti wà ẹ jọ ẹ sọ fún wa o èmi fẹ́ bet I will put bí $1,000 sílẹ̀ for Bọ́sẹ̀ to win I bet on olórí Bọ́sẹ̀ ọgbà àwọn àna orí ẹ wọ́n ní wèrè la fi ń wo wèrè olórí wa tẹ̀lé ọ̀gá ẹ lọ síbì kan wọ́n wá fọ́ ẹ létí ọ̀gá ẹ wá sá sẹ́yìn ọ̀gá ẹ ní sá sẹ́yìn ọ̀gá ẹ ní tiẹ̀ síwájú gbé yá lọ́kọ́ tiẹ̀ padà ọ̀gá ẹ ò lè lọ síwájú kó bu ẹni yẹn létí padà torí ọ̀gá ẹ ò fẹ́ jẹ́ yàgbé wọ́n ní ẹ ò fẹ́ fọ respect àwọn ẹ kó respect ẹ kó respect ta ló tọrọ respect lọ́wọ́ yín kò ní dáa fún respect àdébíkíbi tó bá wà ẹ kó respect òṣì kúrò ẹ̀yin ojú òṣì orí social media wọn àṣẹ ní belebelebele ó wá bá kan ra dé kíní kan ṣe kíní kan bó ṣe ń ṣe nìyẹn akàn ń wò báyìí ẹlẹ́sìn àgbáyé wọ́n lu ọmọ tó tẹ̀lé ẹ̀ wọ́n fẹsẹ̀ yín wọ́lẹ̀ kúrukú báyìí wọ́n tún lé yín dànù orógún dẹ̀bi ti àyà sí ṣé dandan ni ọ̀rọ̀ ẹ̀ 1 week la máa fi sọ we no go tire for this matter ṣé dandan ni I must by force di olórí by force na by force gravitational force kí ló dé wọn ò lè fẹ́ ẹ jọ̀ọ́ how can we explain this thing to this girl in a language that she will understand torí ó dàbẹ̀ ni pé òyìnbó òye ó kàn kó àwọn ọmọ ọlọ́mọ lọ máa jẹ̀yà ni ìwọ tó bá ti wà nínú ẹgbẹ́ wọn tó bá tún wù ẹ̀kọ́ tó kó jẹ́ pé ìwọ náà máa mú dání wá tún forí ẹ̀ jẹ̀yà the next time tó bá ń lọ ẹ má tẹ̀lé lọ ẹ jẹ́ kó dání kan lọ máa jẹ̀yà kó lọ máa ṣẹ̀sín ẹ̀ ṣé mo pé tó bá yẹ pé òun nìkan ló lọ kò ní lẹ́nu ó máa wọlé wọ́rọ́wọ́rọ́ ó máa jókòó síbì kan ni bó torí pé ó ti míyàn dání ó wá bẹ̀rẹ̀ sí ṣẹnu belebele ẹni yẹn náà wá kó fọ́tí fún tó ń túlù ẹni yẹn ló ń land hospital skeleton orí ẹ̀ má jẹ ẹlẹ́dàá ẹ̀ má jẹ òjìyà gbé ẹlẹ́dàá ìyá ẹ̀ kó má jẹ kó òjìyà gbé wá ń jẹ́ yà káàkiri nílé ọba wọn ò ká ẹ mọ́ orí street o ẹni yẹn tún ṣẹ́ ọwọ́ kù pé òun ò ká ẹ lórí street o pé inú ààfin lòun ti ká ẹ ló land hospital tó bá yẹ pé Bọ́sẹ̀dé wá ká ẹ mọ́ àárín street nǹkan ibo ló fẹ́ land sí think wọn á kó yín kẹ́ lọ jìyà wọn ò kó yín kẹ́ lọ gbowó wọn ò pín owó rí kí ọmọbìnrin yìí mú yín dání pé àwọn ti ń pín owó yá lọ gbowó wọn fọ ilé tí wọn á fún ẹ 100,000 owó nǹkan ò tún lè gbà wọn tún ń tọrọ owó medical bill fún ẹ lọ́sibítù ṣé ìwọ tí yẹn le tó yẹn ni ṣé kì í ṣe irin ni Bọ́sẹ̀ fi fọ ilé tí ṣá because mi ò réyàn tó fọ́ létí tó dákú rí ìpọ́tì kan ló ti wà lọ́sibítù tó ti ń gba drip sí ẹ lára mi olórí Bọ́sẹ̀ yẹn kò lè wọ ọ̀run àpáàdì straight and ma ẹ jọ next time ẹ ti mount camera press ní kẹ́ ẹ pè tẹ́ bá ti mọ̀ pé fẹ́ ṣèyà fún ẹ jọ I want to see it in 4K ni mo lórí oko olóko lórí ọkọ ọlọ́kọ ẹ ní ìjù ọjọ́ tó ń pin ẹ̀sìn lé ẹ ti rìn lọ ẹ tún ti dóko lọ na by force orí adé na by force orí adé ìgbọ́dọ̀ jà mọ́ mi lọ́wọ́ orí adé ìgbọ́dọ̀ jà mọ́ mi lọ́wọ́ kí ló dé ẹyẹ kálánù ayé o ẹ tún jẹ̀yà ó kó òun ò mọ́ yín lọ́wọ́ wọn ò fẹ́ yín wọ́n lé yín dànù ẹ tún jẹ́ ìyàbọ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣẹ́yún jẹ̀yà obìnrin gbọ́dọ̀ mọ̀ ìyá tẹ́ ẹ jẹ́ ìbá ìyẹn ò sọ pé kí bàbá tún sọ pé àtorípẹ́ ti jìyà wọn máa fẹ́ yín kò sí ní fẹ́ yín lónìí kí bàbá sọ pé ìyá yìí ti pọ̀ jù ìwọ̀sí yìí ti pọ̀ jù fáwọn fífún ẹ̀gbìn yìí ti pọ̀ jù ẹ jẹ́ ń fẹ́ kò tí ì ní fẹ́ yín náà ni kò lè fẹ́ yín kì í ṣerú yín náà wọn ò wá blọ́gà láàfin wọn ò wá blọ́gà láàfin kò lè fẹ́ yín kò ń jẹ̀yà kiri orí mi ẹlẹ́dàá mi kí wọn kúrò UK kó tún lọ jẹ̀yà nínú palace Nàìjíríà ìyá kan ń tẹ̀lé yín káàkiri ni wàhálà wà ní ayé yìí o skeleton ò pẹ̀lẹ́ èmi á fi nǹkan ránṣẹ́ sẹ́ torí mo mọ̀ pé ọwọ́ ẹ̀ ò tiẹ̀ lè ránṣẹ́ bílé
ọlọ́wọ́ ṣíbí ọwọ́ ẹ̀ ò lè rán ṣíbí lélẹ̀ tó wà. I swear down to God Almighty níbo lọ́wọ́ ẹ̀ ti fẹ́ gbà rán ṣíbí tó bá rí ṣíbí báyìí ó máa mọ́ ṣíbí gan lójú ni pé ṣíbí wo kó rẹ sàn àní mo jẹ̀gbá tí orí ẹ̀yọ́ ẹ̀ pò tún gbé kúlà dání wọ́n á lù ẹ̀ wọ́n á lu kúlẹ̀ wọ́n sì lè yẹn máa fọ́ kúlà ẹ̀ ni Ọlọ́run ẹ máa wà òkè ọ̀ ṣàpẹ̀lẹ̀ báwo la rẹ̀ ń sìn báyìí ẹni tó bá ń contribute owó èmi ò tí ì rí àkáǹtì èmi á dáwó fún ẹ because ọmọ wa náà ni ẹ ọ̀tọ̀ lèèyàn tó yẹ kó jẹ́ ìyàwó kan náà jẹ ìyàwó rí olórí ọ̀tọ̀ lèèyàn tó yẹ kó jẹ́ ìyà ọ̀tọ̀ lèèyàn tó ń jẹ́ ìyà ọmọ wa náà ni ẹ next time tó bá ti rányàn ṣe ẹrú èèyàn máa ń fi tọmọ jẹ ni má tẹ̀lé lọ wọ́n ń sọ bó ṣe wà yẹn ó dẹ̀ mọ̀ pé wọ́n ń ṣọ̀hún bọ̀ á mú yín dání pé ẹ̀yin ni kẹ́ máa jẹ̀yà iṣẹ́ ẹ jẹ́ kó lọ dánìkan jẹ̀yà ẹ jẹ́ kó lọ dánìkan jẹ̀yà ẹ̀ and if you are following somebody and the person cannot defend you kò séèyàn tó máa fọ ẹ létí lẹ́gbẹ̀ẹ́ mi máa ta mọ́ ẹni yẹn máa yaṣọ ẹni yẹn pẹ́rẹpẹ̀rẹ kò possible ẹni yẹn ò dẹ̀ lè ṣe nǹkan kan ó tún tiẹ̀ pé lọ́fọ́ tẹ̀ padà àríkẹ́ ọlọ́ọ̀ káràkítà ni ó sọ fún pé kó lọ fọ́ tiẹ̀ padà ó mọ̀ pé ọmọ yẹn ò légungun ọmọ tó yẹ kí wọ́n sì fọ́ létí gbogbo ojú ẹ̀ ń wò báyìí báwo ló tẹ̀ ṣe fẹ́ rí Bọ́sẹ̀dé níbi tó sọ pé òun fẹ́ lọ fọ́ tiẹ̀ padà náà tó máa kó míì fún lápá tó bá kó fọ́tí fún ẹ lápá ọ̀tún tún kọ̀ míì sí wọn náà máa ṣe á tún kó míì fún kò bá ojú ọmọ yẹn á wá fọ́ pátápátá wà wá sá lọ wọ́n ní tó bá yẹ pé wọ́n pààyàn sáàfin ó di murder case dey play kò lè kú ẹ kóra yín síta ni ṣé kábíyèsí ló lù ú ni ìbẹ́yìn méjèèjì tún fighting ọlọ́run mọ̀ kàn tẹ́ gbà lọ́wọ́ ara yín bẹ́ẹ̀ ṣe ń bá wọn jà náà ní palace lẹ́ ṣe ń bá wọn jà ní eléjèṣe palace ìjà yín ni nothing no certificate no license no education no job only fighting kẹ́ máa lọ lé ọkọ ọlọ́kọ kẹ́ lọ máa harass àwọn ìyàwó wọn kẹ́ lọ máa jà nílé ọkọ ọlọ́kọ wọ́n tún mú yẹn náà dání wọ́n fi ọlọ́wọ́ síbi ṣe handbag ìgbà tó ń kó fọ́tí fún wèrè ìyà tó ti jẹ lọ́dún yìí ó ti tó mọ́ lọ́wọ́ síbi in fact tó bá jẹ́ mí mọ́ it's enough bọ̀ bó ṣe wà yẹn náà ẹnu ẹ náà kì í rọ ẹ̀ tó bá máa rí nsìn within a week nsáré ẹ̀ máa yá tó wọ́n sọ pé ó yẹ tún jẹ́ a lọ sí palace wàá tún dìde wàá tún gbé kángára wàá tún dìde pé ó yá ẹ láìkí pẹpẹ fúrú sometimes ó dẹ̀ máa ń kó yá jẹyàn ni if you are not careful pẹpẹ fúrú ó máa kán lè rí mi kárí mi notice me ó máa ń kó yá jẹyàn náà ni ta ló mọ̀ pé ẹ máa jẹ̀yà ń jọyàn ọlọ́run ti kọ́ ó ti wà nínú kádàrá yín pé ọjọ́ birthday kábíyèsí on the 51st birthday kábíyèsí wọ́n máa ṣèyà fún yín wọ́n máa bójú yín jẹ́ inú palace ó dẹ̀ wá sí ìmúṣẹ just imagine pé wọ́n máa ṣòyà fún yín ìkànnì yín máa land this hospital ọ̀tọ̀ lèèyàn tó ń ṣe celebration ọ̀tọ̀ lèèyàn tó ń land this hospital uninvited guest ló ń land this hospital onítàrí abá yánsìn within a week tó máa sọ pé ó yẹ ẹja tó padà lọ sáàfin wà tún dìde hara wà tún máa sá lọ wà tún kó yàpọ̀ wà tún padà sórí bẹ́ẹ̀dì oríṣiríṣi ní ayé ìkọ́nà ọba kó ṣàánú wa ẹ̀yin pípọ̀ wọ̀nyí ẹ máa wà alright eventually mo ń gbàdúrà fún yín àtolórí o àtọmọ ẹrú o àti àwọn tó ti lọ o gbogbo yín mo ẹ ṣàfilẹ̀ ẹ jọ mo ti picture ẹ tó kàn circulate ló ti ẹ̀ fọ́ nísìnyí ọmọ Bọ́sẹ̀ yẹn Bọ́sẹ̀ Kóìkì ó dá o àǹtí gan mọ̀ pé òun gan ò lè súnmọ́ ẹ kóun lọ fọ ẹ létí torí ó gbọ́ bí ìfọ̀tí yẹn ṣe sound òun gan mọ̀ pé ẹni orí yọ ó di lẹ́ lọ́wọ́ sọ pé lọ́fọ́ tí ẹ padà my dear má try ẹ̀ tó bá ti rí Bọ́sẹ̀ Kóìkì tó bá gba left ìwọ gba right ẹ gbọ́dọ̀ pàdé o kó má tún lọ pàdé ẹ lọ́nà kó tún lọ fún ẹ ní mi tó bá rí Bọ́sẹ̀ lórí oorun jọ sá àsálà fún ẹ̀mí ẹ̀ tó bá lè ṣe ẹ́ bẹ́yẹn lójú ayé imagine irú ìyà tó ó máa lù ẹ́ látọjú oorun tó jẹ́ pé gbogbo ara máa wé ẹni tó bá máa jí lójú ayé ó máa dàbẹ́ ni pé tẹ́gùn bá náà yàn ó jẹ́ wà careful
ẹ jẹ́ kí èèyàn tó bá fẹ́ lọ ṣẹ̀sìn ẹ jẹ́ kó lọ ṣẹ̀sìn, kò di dandan kan mú yín dání. Ọ̀tọ̀ lèèyàn tó ṣẹ̀, ọ̀tọ̀ lórí tó ṣẹ̀, ọ̀tọ̀ lórí tán bá wí. Ṣé ìwọ ló ń dó kábíyèsí àbí ọlọ́wọ́ ṣíbí ló ń ṣe ṣóò ni? Kì í ṣe ọlọ́wọ́ ṣíbí náà. Ọ̀tọ̀ lórí tó ṣẹ̀, ọ̀tọ̀ lórí tó ń jẹ̀yà. Orí mi ẹlẹ́dàá mi máa jẹ́ ń jùyà. Má jẹ́ ń jìyà oníyàwó Ọlọ́run ọba. Ẹ̀yin èèyàn, ẹ ṣàbà mi kí. Ẹ sọ pé mo kí ẹlẹ́yà tí mo kí tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́. Mo kí tológun tológun. Ṣé ò ní kúrò ní káàmpù tó ti ń jìyà yìí? Òòrówó gbàyà ló ń jẹ káàkiri. Ṣé ò ní kúrò ní káàmpù ìbá? Kọ́ má lọ lù ẹ́ ta, kọ́ má lọ lù ẹ́ pa ń jọ kan. Torí gbogbo ibi tó dé ìyà, ìwọ náà ṣá máa ń kó yà fún. Owó ò rí pa, ìyà ló ń jẹ káàkiri. Kéèyàn ọjọ́ ìní ẹgbẹ́ kó tó jẹ́ pé torí ẹgbẹ́. Mo nífẹ̀ẹ́ ni o dẹ̀ ń ṣèyàn tó lómi lára. So àánú ẹ̀ kàn ṣe mí ni pé ọlọ́wọ́ ṣíbí ẹ bá mi béèrè ẹ o. Ẹ jọ̀ọ́ ẹ lọ kí lọ́sípítù. Èmi ò ní lè dé bá kí lọ́kọ́ mi. Ẹ lọ kí lọ́sípítù o. Ẹ bá wa kí ẹ má bùlí ẹ púpọ̀ o. Ẹ jọ̀ọ́ ẹ má direct bully sí. Eléyìí tó jẹ́ nú ìyà yẹn tẹ̀ ti tó. Ẹ jẹ́ kó gbádùn. Ẹ jẹ́ kó gbádùn kó lè jẹ míì sí. Ẹ jẹ́ kó gbádùn kó lè lọ tún lọ jẹ míì sí. Ẹ jọ̀ọ́ ẹ fi ilẹ̀. Ṣé eléyìí tó ń ṣe bẹnubẹnu belebelebelebe bí ẹnu abẹ̀bẹ̀ lórí igi nìyẹn? Òun ni kẹ́ lọ mú. Òun ni kẹ́ gbọ́ṣẹ́. Mèsòrò yẹn tó ń kó yà jẹun àwọn team member ẹ̀. Olórí tí ò lè defend team member ẹ̀ tó kàn jẹ́ kó máa lu ọmọ yẹn ṣe léṣe mí. It is well with you, Skeletor. Èmi ò bú ẹ̀yìn mi kàn béèrè ẹni. Wà alright, má worry. Ìwọ tó jẹ léyìí ló tún máa jẹ mí nígbẹ̀yìn ọdún yìí. Ẹ̀yin èèyàn kò jẹ́ bó ṣe jẹ́jẹ́ a máa lọ jàre. God bless you. Ẹ jẹ́ mọ̀ nǹkan tẹ́ bá feel about Skeletor ọlọ́wọ́ spoon. Ṣọwọ́ yẹn á lè gbé síbí mọ́ báyìí. Ẹ jẹ́ mọ̀ nǹkan tẹ́ bá feel kò jẹ́ bó ṣe jẹ́. Have a wonderful day. Bye.